òótọ́ wọn. Ìpinnu ọ̀tá kò ní ṣẹ ní orí wọn. Ní àṣálẹ́ yìí nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ni kí nìdí tí a fi dá ìjọ The Church of the Poor sílẹ̀? Kí ni àwọn ohun tí a rí? Tàbí kí tí ẹ ní ohun tí ẹ̀mí darí? Kí ni ọ̀rọ̀ tí kókó ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́ kí a tó ní ó dàbí ohun tí Ọlọ́run sọ ni? Báwo ni a ṣe gba ìtọ́ni sí ọ̀nà yìí? Àbí a kò mú ní nǹkan tó kọ̀ a kò dá ṣe ní ọwọ́ ara wa. So gbogbo ẹ̀ ni a fẹ́ ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ní àṣálẹ́ yìí. So ní àkọ́kọ́ a máa ṣàlàyé ìdí tí ìjọ The Church of the Poor ṣe di dídá sílẹ̀ nípa gbígbé yẹ̀wò ní ọ̀nà ọlọ́gbọ́n. Tá bá fi ọgbọ́n wò, tá bá fòye gbé, a máa rí pé ó tọ́, ó dẹ̀ yẹ, ó dẹ̀ sunwọ̀n kí a ní ìjọ tó wà fún àwọn tálákà. Nítorí tá bá wo ìjọ Ọlọ́run ní àgbáyé ní àkókò yìí, a rí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Àwọn èèyàn tí ó dẹ̀ ń fi ara gbá ìtọ́jú ìyẹn àwọn aláìní ni. So ìyẹn fi hàn wá wípé a ní láti ní ìjọ kan àbí òmíràn tí ó máa wá ọ̀nà láti rí wípé àwọn aláìní wọn ò pàdánù oore ọ̀fẹ́ Ọlọ́run, wọn ò pàdánù ọ̀rọ̀ Ọlọ́run tí ó máa tọ́ wọn ní àkókò yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ló ń pokùnso, ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ ìtínú, ọ̀pọ̀lọpọ̀ ní ò tí ẹ mọ ọ̀nà tí wọ́n máa gbé gbà. Nítorí Bíbélì wípé àwọn èèyàn mi ṣègbé torí wípé wọn ò ní ìmọ̀. Nítorí ẹ̀ la ṣe wá láti pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run láti fún àwọn èèyàn ní ìmọ̀ Ọlọ́run, ìmọ̀ ẹ̀mí mímọ́, ìmọ̀ Kristi Jésù, kí wọ́n lè di ẹni àtúnbí, kí wọ́n lè rí ìgbàlà àti ìwòsàn kúrò ní ogun ayé, kúrò ní ogun Sátánì àti kúrò ní ogun ẹran ara, kí wọ́n lè di ẹni pípé àti ẹni tó rí ìtúsílẹ̀ ní agbára ẹ̀mí mímọ́. So ìyẹn ni àkọ́kọ́. Lọ́nà kejì, a rí wípé ọ̀rọ̀ ìjọ àwọn aláìní, ìjọ tálákà kò ń ṣe ohun tuntun tó ṣẹ̀ dé ní ayé tàwa yìí. Ohun tí Jésù Kristi fúnra rẹ̀ ti sọ tẹ́lẹ̀ ni. Tá bá wo ìwé Lúùkù orí 4 láti ẹsẹ̀ 18 dé 19, a máa rí ó wí báyìí wípé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìyìnrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa. Ìyẹn ni wípé Kristi ó ti ṣe àsọtẹ́lẹ̀ ìjọ yìí. Ìyẹn ni pé ó ní ẹ̀mí Olúwa ṣe kíni o, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, torí ó ti fi àmì òróró yàn mí láti ṣe kíni, láti wàásù ìyìnrere fún àwọn òtòṣì, àwọn olòṣì, àwọn aláìní, àwọn tálákà, àwọn tí ayé ti fojú di, tí ayé ò kà sí, àwọn tí táwọn fúnra wọn gan ò tí ẹ rò pé àwọn lè jẹ́ nǹkan, àwọn lè jámọ́ nǹkan kan mọ́. Ó kọ̀ dàbí àwọn tí wọ́n fara pẹ́ Dáfídì nínú igbó kí tí ẹ lórúkọ igbó yìí náà, tí màá gbé orúkọ igbó yìí. Ṣùgbọ́n nígbà tí Dáfídì máa bẹ̀rẹ̀ iṣẹ́ Káṣíánì bí iṣẹ́ ìránṣẹ́, ó láwọn tí wọ́n fara pẹ́ tó jókòó tì tó wà pẹ̀lú ẹ̀, àwọn tí wọ́n jẹ gbèsè, àwọn tí ayé ti sú, oríṣiríṣi. Ṣùgbọ́n nígbà tí Dáfídì dẹ̀ máa ṣe tán pẹ̀lú wọn, tí Ọlọ́run máa ran Dáfídì lọ́wọ́ láti tọ́ wọn, àwọn ẹni lọ di èèyàn jàǹkànjàǹkàn nílùú, nítorí pé kíni ẹ̀mí Olúwa ń bẹ lára Dáfídì tí ó fi ṣe adarí wọn. So ìdí nìyẹn tí ìjọ Olúwa Church of the Poor ṣe di dídá sílẹ̀, torí ẹ̀mí Olúwa tó ń bẹ lára wa, àti wípé Olúwa fẹ́ ṣe kíni, ó fẹ́ ká ṣe wàásù ìyìnrere
fún àwọn ẹni yìí. Ìyìn rere Ọlọ́run, ìyìn rere Kristi, ìyìn rere wípé ìrètí wà, ìrètí wà. Ìyẹn ni pé Ọlọ́run àánú ni Ọlọ́run wa. Ẹni tí ó bá gbẹ́kẹ̀lé kì yóò jogún òfo. Àwọn tí wọ́n bá ké pe Olúwa, wọ́n rí àánú gbà. Àwọn tí wọ́n bá sátọ Jésù, wọ́n rí ìtúsílẹ̀, wọ́n rí ìdáǹdè. Ìtorí ẹ̀ ni a ṣe dá ìjọ yìí sílẹ̀. Tá bá tẹ̀tù wo ìdí kẹta, a rí pé yàtọ̀ sí wípé Kristi ti sọ tẹ́lẹ̀ ìjọ àwọn aláìní yìí, ó tún wà ní inú ìwé Bíbélì. Tá bá wo ìwé Gálátíà orí kejì, ẹsẹ̀ 9 dé 10, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní èdè Gẹ̀ẹ́sì lẹ́ẹ̀kan. Galatians chapter 2, ẹsẹ̀ 9 dé 10. Ẹ má bínú, wọ́n ti paná níbi tí mo ń lò sí. Torí ẹ̀ ni a dẹ̀ gbọ́dọ̀ parí àgbéjáde ní àṣálẹ́ yìí. Ìwé Galatians chapter 2. Àti nígbà tí Jákọ́bù àti Kéfà àti Jòhánù, àwọn ẹni tí ó dàbí ọ̀wọ́n, wọ́n wòye oore ọ̀fẹ́ tí a fi fún mi, wọ́n sì fi ọwọ́ ọ̀tún ìdàpọ̀ fún èmi àti Bánábà, pé kí àwa kí ó máa lọ sọ́dọ̀ àwọn kèfèrí àti sọ́dọ̀ àwọn onílà. Kìkì wọ́n fẹ́ kí a máa rántí àwọn tálákà. Olúwa, ohun kan náà gan tí mò ń fi tìtara ṣe pẹ̀lú. Apostle Paul apostoli òun ló sọ̀rọ̀ mi báyìí pé ìgbà tí òun àti àwọn tọ́jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n fẹ́ lọ ní ìrìn àjò ìránṣẹ́, àwọn adarí ìjọ Jerusalem wọ́n ṣe kíni, wọ́n fún wọn ní òye pé bẹ́ bá ṣe ń káàkiri o, ibikíbi tẹ́ bá ń ṣe missionary journey dé, bẹ́ ṣe ń wàásù ìyìn rere káàkiri, ẹ rántí àwọn tálákà, ẹ rántí àwọn aláìní. Ẹ má wàásù ní agbègbè àwọn olówó nìkan. Ẹ má lọ síbi tí wọ́n ti ń ṣafẹ́, síbi tí wọ́n ti ń jẹ ìgbádùn nìkan. Ẹ má jẹ́ kí ọrọ̀ ayé yìí kí ó yí ọkàn yín padà. Nítorí pé kíni, tí èèyàn bá sáré ogun, èèyàn sáré owó, èèyàn sáré dúkìá, èèyàn á pàdánù ìjọba Ọlọ́run. But ẹni tó bá ní ìfẹ́ Ọlọ́run, tó bá ní ìbẹ̀rù Ọlọ́run, yóò lè sọ òtítọ́ fún àti olówó àti tálákà. Ìdí nìyẹn tó fi ní ẹ rántí àwọn tálákà, ẹ fi ra yín sípò wọn. Kódà ẹ wá gbogbo ọ̀nà láti fi tù wọ́n nínú, láti fi rọ̀ wọ́n lẹ́rù, nítorí wípé kíni, irú wọn ni wọ́n ó jogún ìjọba ọ̀run. Lákòótán, ẹ jẹ́ kí a tún wo ìwé Kọ́ríńtì kìíní orí 16 ẹsẹ̀ 1. 1 Corinthians 16 verse 1. Ó ní báyìí wípé, ǹjẹ́ ní ti ìdáwó fún àwọn ènìyàn mímọ́, bí mo ti fi àṣẹ fún àwọn ìjọ Gálátíà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe. Ẹsẹ̀ 2. Ní ọjọ́ ìkíní ọ̀sẹ̀, kí olúkúlùkù yín fi sínú ìṣúra lọ́dọ̀ ara rẹ̀ ní apá kan, gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe rere fún un, kí ó má ṣe sí ìkójọ nígbà tí mo bá dé. Àti nígbà tí mo bá dé, verse 3, ẹnikẹ́ni tí ẹ bá fi ìwé yín yàn, àwọn ni èmi ó rán láti mú ẹ̀bùn yín gòkè lọ sí Jerusalem. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. So ohun láti gbọ́ yẹn. Ibi tí a rí wípé nínú Bíbélì wọ́n ti gba ọrẹ nínú májẹ̀mú tuntun ni. Kí nìdí tí wọ́n dẹ̀ gba ọrẹ yìí? Apostle Paul ni ó ṣe ìkéde yìí fún àwọn ìjọ Corinthian. Ó ní nítorí nígbà náà lọ ìyàn mú
èèyàn mú, ìyẹn ni pé famine, kò sí ọ̀wọ́n gógó oúnjẹ, kò sí nǹkan kan ní gbogbo àgbáyé ńgbà yẹn. Àti wípé àwọn tó dẹ̀ wà ní Jerusalem, àwọn onígbàgbọ́ tó wà ní Jerusalem, àwọn ni wọ́n ní ìyàn yẹn tó pa lára jù. Paul wá ní kàkà kí a máa wo àwọn ará wa yìí tí wọ́n máa kú nínú ebi. Ẹ dẹ̀ má gbàgbé wípé nípasẹ̀ wọn làwa tá jẹ́ kèfèrí la fi wá sí ìgbàlà. Tí Ísírẹ́lì ò bá kọ ìgbàlà, tí Ọlọ́run ò bá yan Ísírẹ́lì, àwọn kèfèrí ò lè rí ìgbàlà, torí láti ara wọn ni Kristi ti wá. Ẹ rántí àwọn ará wa yìí, ẹ fi kan ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tó jẹ́ tálákà ní ìlú Jerusalem. Ìdí nìyẹn tí àwọn ará Corinthian fi ń ṣe ìkówójọ. So pẹ̀lú òye yìí la fi dá ìjọ yìí sílẹ̀ pé lóòótọ́ ẹlòmíì lè béèrè wípé ó dá, ṣé a máa dáwó nínú ìjọ yìí bí àwọn ìjọ mìíràn ṣe ṣá? Níbẹ̀ ni, but ìdáwó wa ò kí ń ṣe ọrẹ tá a máa san sínú ìjọ fún pásítọ̀ àti fún fún ètò ìṣúná inú ìjọ. Rárá o, owó tá bá ń dá tàbí àwọn ìnáwó tó bá máa wà, a máa ṣe kíni? A máa ṣe gẹ́gẹ́ bí ayé àwọn aláìní tó bá wà nínú ìjọ ni. Ìyẹn ni pé tí àwọn èèyàn bá nílò ohunkóhun, tí àwọn èèyàn bá nílò, òun la máa béèrè fún, kí àwọn tó ní kí wọ́n lè ṣe kíni? Kí wọ́n lè fi ọwọ́ tọ́ wọn, kí wọ́n lè náwó sí wọn. Nǹkan tí a máa ṣe nìyẹn. Àti wípé kò sí ìjọ ní account number kankan tó jẹ́ ti ìjọ for now, torí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ aláìní tó bá nídìí ìrànlọ́wọ́, gbogbo bó bá ṣe jẹ́ la máa ṣàlàyé lórí íńtánẹ́ẹ̀tì, kí ẹ̀yin aráalé, ẹ̀yin èèyàn, kí ẹ lè náwó sí wọn. Bí ẹ dẹ̀ ṣe náwó sí wọn, Olúwa máa bùkún ẹ̀yin náà. Kò jẹ́ bó ṣe jẹ́ ní àṣálẹ́ yìí. A dúpẹ́ fún àánú Ọlọ́run, a dúpẹ́ fún oore-ọ̀fẹ́ Ọlọ́run, a dúpẹ́ fún ibi tí Olúwa ti bá wa dé, a dúpẹ́ fún ibi tí Olúwa ti bá wa bẹ̀rẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Olúwa fún ibi tí ó ṣì mú wa lọ, torí ibi ológo ni. A dúpẹ́ nítorí pé Olúwa ò ní já wa sílẹ̀. Olúwa tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí nínú ọkàn wa, iṣẹ́ ìgbàlà nínú ayé wa, yóò ràn wá lọ́wọ́ títí dé òpin. Olúwa yóò bá wa parí ẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́. Olúwa yóò dì wá mú tí a máa fi dé ilé ológo. A dúpẹ́ Olúwa, nítorí tí ní ìjọba, tí ní ìyìn, tí ní ọlá, tí ní ògo láé àti títí láé. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Lórúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ó dàárọ̀, kí Ọlọ́run kí ó wà pẹ̀lú wa. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.